Yínká Aláṣeyọrí. Ọ̀rọ̀ yẹn gùn o, ohun tí a mú mi rí gùn lórí ọ̀rọ̀ rẹ. Ṣùgbọ́n mo máa sọ, mi ò ní sọ gbogbo ẹ̀ tán. I don't need your number to call you, no. Àwọn tó bá jẹ́ fans ẹ, èmi náà jẹ́ fans ẹ, torí èmi tẹ̀sán fún màá pè wá fún birthday mi níjọ́ kan. Yeah. Ṣọ́ra àwọn tó bá jẹ́ fans ẹ, kàn ṣe fídíò kó dọ́dún ẹ̀. Ó ní ìgbésẹ̀ tó yẹ kó gbé ní kí. Ẹ̀yin tèmi, shocking revelation nípa Yínká Aláṣeyọrí lórí ọ̀rọ̀ tó ń sì ń jà rànràn lórí ayélujára o. Revelation ti jáde o, wọ́n ní sì ti tẹ̀lé pẹ̀lú. Ẹ̀yin tèmi, ẹ gbọ́ látẹnu arábìnrin yìí, bóyá wòlíì ni tàbí ìránṣẹ́ Ọlọ́run, a ò tiẹ̀ mọ̀, bóyá àwọn ẹlẹ́sìn àbáláyé sì ni pẹ̀lú, a ò mọ̀. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. Kíákíá, Yínká Aláṣeyọrí lọ gbé ìgbésẹ̀ kan ní kíákíá. Ìmọ̀ràn sọ ní kóòdù mi, ṣùgbọ́n ó yẹ kó ti yí ẹ ní òdòkun ẹ, ó yẹ kó ti yí ẹ Yínká Aláṣeyọrí. Náà ó ti mú mi rí jẹ́ kí n wá sọ fún ẹ ní wípé mo rí pé ó ṣe ẹnìkan. Bó ṣe wá ṣe ẹni yẹn, kóòdù mo fi ń sọ̀rọ̀, mo mẹni tó ṣẹ̀ o, wàláì mo mẹni tó ṣẹ̀. Mo mẹni tó ṣẹ̀, ṣùgbọ́n mi ní dárúkọ ẹ̀, máa fi kóòdù sọ. Ó ṣe ẹni yẹn, nǹkan kan ṣẹlẹ̀ láàárín òun àti ọkọ ẹni yẹn. Mo lè ti ń fẹ́, àwọn ọmọ mi tẹ̀lé mi fẹ́ sọ̀rọ̀ síta. Mo máa try, máa mọ nǹkan tí máa sọ. Bó ṣe wá ṣe ẹni yẹn, nǹkan kan ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ láàárín òun àti ọkọ ẹni yẹn. Ìyàwó ẹni yẹn, ó wá ń rojọ́ Yínká Aláṣeyọrí káàkiri. Ìpè nǹkan bẹ́ẹ̀ ni Yínká Aláṣeyọrí ṣe fún un, nǹkan bẹ́ẹ̀ ni Yínká Aláṣeyọrí ṣe fún un. Mo wá ní lójú ìrọ̀, mo wá ní Yínká Aláṣeyọrí, kí ló dé tó ṣe báyìí tó dẹ̀ mọ̀ pé a nífẹ̀ẹ́ lójú ìrọ̀. Mo ní tó dẹ̀ mọ̀ pé a nífẹ̀ẹ́, kí ló dé tó ṣe báyìí. Mo wá ní ohun tó yẹ kó o ṣe ní ìsinmi pé lọ bẹ ìyàwó arákùnrin tó ṣe. Yínká Aláṣeyọrí, bí mo ṣe rí lójú ọ̀rọ̀ mò ń sọ yìí o, mi ò fi kún mi ò yọ kúrò. Lójú ìran yẹn, Yínká Aláṣeyọrí dẹ̀ gbọ́ràn, ó dẹ̀ lọ bẹ ìyàwó arákùnrin tá à ń sọ yìí. Ó bẹ́ẹ̀ ni, ó ní láti bẹ́ẹ̀. Ó bẹ arábìnrin yẹn, ìyẹn ìyàwó ẹni tí ó ṣẹ̀, ó dẹ̀ lọ bẹ́ẹ̀. Ìyàwó ẹni yẹn wá mú mọ́ra, ó wá ṣàdúrà fún. Ẹ má ṣì mí gbọ́ o, ìyàwó ẹni yẹn kì í ṣe kó ní nǹkan o, kò ní nǹkan kan o, ṣùgbọ́n bó ṣe ń ro ẹjọ́ Yínká Aláṣeyọrí káàkiri tó bá débì kan, àwọn yẹn máa gbèjà ẹ̀. Kó tó débẹ̀, kó tó débi pé àwọn èèyàn máa gbèjà arábìnrin tá à ń wí, kí Yínká Aláṣeyọrí kó lọ bẹ ìyàwó ẹni tá à ń wí. Mo mọ onítọ̀hún o, bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n mi ò ní sọ. Kí Yínká Aláṣeyọrí kó lọ ṣàtúnṣe. Ọ̀tí amúmirí nìyẹn o, lọ́dọ̀ Yínká Aláṣeyọrí o. There was one or two things to it. Yínká Aláṣeyọrí, rò ó dé ìsàlẹ̀ ẹkùn ẹ dáadáa. Àwọn wo ló ti ṣẹ̀? Àwọn wo ló ti ṣẹ̀? Àwọn wo ni no. Ẹ jẹ́ kí ẹ síbẹ̀. Mo ṣáà ti sọ pé ṣe ọkọ ẹni yẹn, òun àtọkọ ẹni yẹn, bóyá ọjọ́ ní kankan, àdánwò. Ìyàwó ẹni yẹn ló wá ń rojọ́ kiri. Ẹ ṣáà ní máa sọ pẹ̀lú kóòdù bẹ́ẹ̀.
Yínká Aláṣeyọrí ronú jinlẹ̀ dáadáa àwọn tó bá ti ṣe, please, I'm begging you, lọ bẹ̀ wọ́n. Don't feel too big. Yínká Aláṣeyọrí, don't feel too big. Má sọ pé mi rèé.